A'udhu billahi minash shaitani rrajim, bismillahir rahmanir rahim. Bá a ṣe ń lo Suratul Kawthar, iná àtọ́ iná pẹ̀lú àwọn orúkọ Ọlọ́run bá a ṣe ń lò ó. Ìrìn àjò ọjọ́ méje ló fẹ́ rìn láti yanjú gbogbo nǹkan, láti dolówó, láti dọlọ́rọ̀, láti ṣẹ́gun ọ̀tá, láti jẹ́ kọ́tá ẹ wà nínú àbámọ̀, láti jẹ́ kọ́lọ́run gbé wàhálà báwọn ọ̀tá ẹ. Ó ti wẹ̀ lórí odó, ó ti jàsè jẹ́, ó ti lọ wẹ̀wẹ̀ odò, ó ti lọ gbé ètùtù, ó ti gbẹ́bọ, ó ti pe wúrẹ́, ó ti pa adìẹ, ó ti pa àgùntàn, ó ti pa pẹ́pẹ́yẹ, ó ti gbé nǹkan lọ sóríta mẹ́ta, kọ̀ náà ló ń já sí, kọ̀ ló máa já sí. Tọ́lọ́run bá ti sọ fún wa pé innal ladzina tad'una min dunillahi ibadun. Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ yàtọ̀ sẹ́mi Ọlọ́run, ibadun ẹrú mi ni wọ́n, fa'di'uhum Ọlọ́run ni ẹ máa pè wọ́n o. falyastajibu lakum ẹ jẹ́ kí wọ́n dá yín lóhùn, kán ánsà ìṣòro yín, kán tán ìṣòro yín fún yín. in kuntum sadiqin tẹ́ bá jólódodo. Ó ti rí Ọlọ́run challenge ẹ, ó tún challenge àwọn ológun. Ọlọ́run ni kò gbára lé wa lọ ṣe iná àtọ́ iná kalẹ̀ Kawthar ìṣíwájú kó tó ṣiṣẹ́ yìí. Nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń fi Hajj àti Umurah tẹ́ fi ń ṣe sàárà, tẹ́ fi ń ṣe tọrẹ àánú fáwọn èèyàn. Ẹgbẹgbẹ́ Global Dahiratu Dhikrlahi Islamic Organization, small but mighty. Àdúrà wa gba inshallah rahman. Ìrìn àjò ọjọ́ méje ló fẹ́ rìn, wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní ọjọ́ Sunday. Wàá dẹ̀ dàníyàn gbogbo nǹkan tó bá fẹ́. O lè ṣe pẹ̀lú àwẹ̀, o dẹ̀ lè má ṣe pẹ̀lú àwẹ̀, bẹ̀tì àwẹ̀ wà òkè. Tó o bá ṣe pẹ̀lú àwẹ̀ kò sí láìfí, tó o bá ṣe pẹ̀lú àwẹ̀ ó fi dá náà ni. Wàá wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ Sunday, wàá wá sọ pé iná àtọ́ iná kalẹ̀ Kawthar. Wàá ṣe 1111. Wàá wá ṣe yá Jabbar, wàá ṣe 1111. Wàá tún sọ pé fasalli li rabbika wanhar, wàá ṣe 1111. Wàá tún ṣe yá Qahhar 1111. Inna shani'aka huwal abtar, wàá ṣe 1111. Wàá tún ṣe ya Latif 1111. Ṣó ti mọ̀ pé 3 verse ní Suratul Kawthar. So verse kọ̀ọ̀kan 1111. Orúkọ Ọlọ́run kọ̀ọ̀kan tó wà wájú ẹ̀ yìí 1111. Ya Jabbar ló wà lálákọ̀ọ́kọ́ 1111. Ya Qahhar 1111. Ya Latif 1111. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni wàá ṣe máa ṣe lójoojúmọ́ fún 7 days. Bí sínú láì tààlà tó bá pé ọjọ́ keje, nǹkan tó bá wù ẹ́ kó fi ṣe sàárà, ó lè pa nǹkan sí. Insha Allah rahman, Ọlọ́run á dùn ẹ́ nínú, Ọlọ́run á ṣẹ́gun ọ̀tá fún ẹ. Bí sínú láì tààlà. Fún gbogbo tọkọtìyàwó tó bá ń wo ojú Ọlọ́run, especially fún couple ẹ get transformer 1100 power. Tó ń ṣiṣẹ́ infertility láti lè conceive fún ọmọ obìnrin ní kíákíá, àti ọkùnrin tó kí wọ́n ti mú nǹkan ọmọkùnrin ẹ̀. Ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì transformer 1100. Ẹ WhatsApp lórí +2761295638 9.